Africa Content TV. mo fẹ́ kí ẹnìkan Allahu Akbar. fún oore tó ṣe fún wa. Allahu Akbar. So oore yẹn mi ò súnmọ́ bẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀. Allahu Akbar. Ó kàn á di àsìkò yìí ó ní òun fẹ́ ṣe dáadáa. Mi ò sì di ẹni tó bá fẹ́ ṣe rí lọ́wọ́. Allahu Akbar. Kun miftahan lil khair wa miglaqan lish sharr. Allahu Akbar. So miftahan lil khair, miftahul khair òun ni ó fẹ́ ló jẹ́ ló dẹ̀ fẹ́ jẹ́ gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ bẹ́ẹ̀ èèyàn ní di lọ́wọ́. So ó ṣe Ọlọ́run kó tanná sínú ìgbésí ayé ẹ̀ dáadáa fún èyí tó ti tàn. Akramakumullah. Torí ó gbé jẹnẹrétọ̀ wá. Alhaji wa Muhammad Said Òṣùpá. Òṣùpá Akórèdé. King Said Òṣùpá Akórèdé. Òun náà lọmọ bàbá lágége. Ire náà ló kó dé. Akramakumullah. Bẹ́ẹ̀ni ire náà ló kó dé. Bẹ́ẹ̀ni. Òṣùpá náà ni. Bẹ́ẹ̀ni Òṣùpá. Òṣùpá ò ní wọlé. Bẹ́ẹ̀ni bàbá lágége endorse Òṣùpá wíyà rẹ̀ ní pé Òṣùpá gangan ni nítorí pé iṣẹ́ tó ṣe iṣẹ́ ìmọ́lẹ̀ ni. Iṣẹ́ ìmọ́lẹ̀ ni. Àwọn èèyàn tí ẹni tó bá fẹ́ ṣe eré kọ́lọ́run lè san rí fún ẹ. Allahu Akbar. Nígbà tí mo di mùdírù tí mo àkọ́kọ́ ẹ̀ tó kọ́kọ́ ṣe irú ẹ̀ fún wa tó ra jẹnẹrétọ̀ ńlá fún wa kọ́lọ́run kó fọ̀run kẹ́. Àmín. Òun náà ni gọ́vnà Lawal rahimahullah. Ó bí mi ń jọ́ náà pé kí ni kóun rà wá kí ni kóun ṣe ra jẹnẹrétọ̀ fún wa ní jẹnẹrétọ̀. Allahu Akbar. Bèrè mọ́tò bàbá. Ó fún mi mọ́tò. Ó fún mi mọ́tò. So kí ni kó ń rà wá ra jẹnẹrétọ̀ mi ò béèrè fún lèmi. So Allahu Akbar. Ìdí tí ó bàbá sì ra láyé jẹnẹrétọ̀ yẹn wá. Jẹnẹrétọ̀ yẹn ló wà ń bẹ̀ ni jọ̀mọ́ ń lò títí dèní. Allahu Akbar. Tó ń tàn mọ́lẹ̀ sí mọ́sálásí. Sí mọ́sálásí. Akramakumullah. So lẹ́yìn ìgbà yẹn Hájì wa Umaru Sàrú Ọlọ́run kó fọ̀run kẹ́. Òun náà ṣe dáadáa bẹ́ẹ̀. Ìgbà tá a fẹ́ ṣe 50 Eidul 50 àbí 60. Akramakumullah. So ó ra jẹnẹrétọ̀ wá ó jẹ́ lẹ́ẹ̀kejì alternate ẹ̀ síra wọn à ń lò bẹ́ẹ̀. So kò fẹ́ gbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń ṣe but à ń manage ẹ̀. Ẹni tó rà sí kẹta òun ni Chief Káyọ̀dé Ṣòfọlá. Hafizahullah. So kọ́lọ́run kó jẹ́ ká rí pẹ́. Àmín. Kọ́lọ́run kó sì ṣe dáadáa fún. Àmín. Ó rà kan sí ibi hall nígbà tó kọ́ hall fún wa. Ó rà kan
so lẹ́yìn ìgbà yẹn àwọn tó ń ṣe dáadáa wọ́n pọ̀. Ọlọ́run mọ ẹni tí mo fẹ́ wí, Ọlọ́run mọ̀, àwa náà mọ̀, àmọ́ mi ò ní dárúkọ ẹ̀. Ìdí tí ìfi ní dárúkọ ẹ̀ pọ̀. Mo dé orúkọ ẹ̀, mo fi ṣe sàárà. So ládẹ́ ó sì pọ̀. kọ́mọ́dé wà kúlù sáìlì náà ilá àbúwá bí i tọ́rákọ́. So kó má di bẹ́ẹ̀. Káyẹ̀ lómi má máa pé ó ti ṣe fún wọn ní mọ́rkásì. Ilé mi kọ́ ni ebi. Iṣẹ́ Ọlọ́run ni. Ọ̀rá ńlá kan wá náà fún wa bẹ́ẹ̀. Ọ̀n ló wà ń bẹ̀. Kí Saheed Òṣùpá bí kó náà tó tún ara ńlá lóra. Ńlá lóra. So yóò sì tó wá lò. Kọ́lọ́run bá kó ṣe dáadáa fún. Àmín. Àtàwọn tó bá rí bẹ́ẹ̀. Àmín. Ẹlòmíì fowó epo ẹ̀ kalẹ̀ gbàrà tó gbọ́ tó pé òun náà fún wa lówó epo ẹ̀. Àbí? Bẹ́ẹ̀ni sà, ó fi rán Atáyéṣe Jackman. Ó fi rán Jackman. Bẹ́ẹ̀ni. So ìyẹn Ó sì fi jíṣẹ́. Ìwọ tó tán fi rán náà ó tún fi jíṣẹ́. So bẹ́ẹ̀ yẹn Ọlọ́run kó tan ìmọ́lẹ̀ tí ò ní parẹ́ láíláí kó tàn sínú ìgbésí ayé wọn. Àmín. Àwọn tó ti kọjá k'Ọlọ́run kó tàn sínú kábàárì wọn. Àmín.